Hakeem má pa mí nà, Onilogbo má pa mí nà, Hakeem Effect má pa mí nà. Chief ATUNNIDA industry tún ti tọ́ ẹlòmíì dá ọ̀tá tún lè léyìí báyìí. ó jọ Chief Peter Fatomilola lójú yín àbí? Okay, it's alright, ẹ máa àwọn wò. èèyàn kan sọ pé mo ti ń hype Hakeem ju wípé ó yẹ kí n hype ẹlòmíì náà, mo ní tí mo bá rí ẹlòmíì náà máa hype ẹ̀ náà. àti wípé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sílẹ̀ ọmọ ẹlòmíì. Hakeem Effect good, no, ó mọ nǹkan tó ń ṣe Ọlọ́run. àti pé kọ́kọ́rọ́ ọ̀rọ̀ sọ fún mi pé tí n bá ti rí creativities kí n máa celebrate ẹ̀, ẹ má wọrí títọ́ ìmọ̀ àwọn yẹn náà bá tún mo máa celebrate wọn, bẹ̀ẹ̀ Hakeem ló wà lójú ọpọ́n báyìí. Hakeem anita lele ta ló tún dá iṣẹ́ ti wá rí ògbólúkẹ́ni wàláìtàláì. sẹ́yìn náà ti wá rí i pé ògbólúkẹ́ni máa yí good sẹ́ Ọlọ́run mọ̀ Hakeem Effect ó good gan Ọlọ́run ẹja pawọ́pọ̀ sẹ́ ká fún ẹni lóye Chief ATUNNIDA of industry. tá a bá rẹni tó good tó dẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ jẹ́ ká celebrate ẹ̀, ẹnìkan náà ló máa dìde tó máa celebrate àwa náà ń jọ mi, ṣùgbọ́n tẹ́yìn náà bá rẹni tó tún good ẹ lè send ẹ̀ sí mi máa celebrate wọn náà. ẹ ló kọ́kọ́rọ́ ọ̀rọ̀, as you taught me pé tí n bá ti rí grace pé kí n máa celebrate ẹ̀. Hakeem Effect Onilogbo ni mo celebrate, ṣó lọ bí àbí kò lọ bẹ́ẹ̀. gbogbo àní industry ẹ jẹ́ ká panupọ̀ ká inaugurate Hakeem Onilogbo gẹ́gẹ́ bí ATUNNIDA of industry, ṣó mú yes àbí no lọ́dọ̀ tiyín. ẹ wo èyí tí mò ń sọdún, ẹ lọ sí Leyin Itage lórí YouTube kẹ́ lọ bá mi subscribe sórí channel mi, ẹ ṣé gan o.